lásìkò tí Mumini fẹ́ jí ọmọ gbé nílùú Òṣogbo lọ́wọ́ àwọn araadugbo tẹ̀ ẹ́. Ọkùnrin ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan Mumini Hussaini ló ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ lákọlò àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun báyìí lórí ẹ̀sùn ìjínigbé. Mumini la gbọ́ pé ọwọ́ tẹ̀ lásìkò tó ń gbìyànjú láti jí ọmọdébìnrin ọmọ ọdún mẹ́jọ kan gbé lágbègbè Ọbaníṣọlá ní Powerline nílùú Òṣogbo. Ìyá ọmọ yìí ló rán níṣẹ́ tí ó fi ṣalábàápàdé Mumini. 50 náírà ni Mumini sì kọ́kọ́ náà sí ọmọ náà pé kó gbà, ṣùgbọ́n tí ìyẹn yarí pé òun kò fẹ́. Lẹ́yìn èyí ni Mumini gba ọmọ yìí lọ́wọ́ mú tó sì fẹ́ máa fi tipátipá mú lọ, ṣùgbọ́n ṣe lọmọ náà fi igbe bọnu, èyí tó mú kí àwọn tí wọ́n wà lágbègbè náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Bí Mumini ṣe rí pé àwọn àgbààgbà ti ń súnmọ́ òun lójú ọmọ yìí sílẹ̀ tó sì fẹ́ máa sá lọ, ṣùgbọ́n àwọn ará àdúgbò ọ̀hún kọ̀ láti fún un láǹfààní láti sá. Nígbà tí wọ́n mú un ni wọ́n fà á lé àwọn Àmọ̀tẹ́kùn ìjọba ìbílẹ̀ Ọlọ́rundá lọ́wọ́. Nínú ìjẹ́wọ́ rẹ̀ ló ti sọ pé òun ti fi ìgbà kan rí wà lọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìdigunjalè. Ó ní lẹ́yìn tí òun padà dé lòun bẹ̀rẹ̀ iṣẹ́ búlọ́ọ̀kù gígé, àìsí sí owó púpọ̀ níbẹ̀ lòun ṣe tún fẹ́ gbìyànjú òògùn wo. Alákòóso àjọ Àmọ̀tẹ́kùn lọ́sùn, ajagunfẹ̀yìntì Bashir Adéwìnbí fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní àwọn ti fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ báyìí fún ìtẹ̀síwájú ìwádìí lẹ́yìn tí ó sọ tẹnu rẹ̀ tán lọ́fíìsì àwọn. Medinat Adésóyè ló jábọ̀ ròyìn fún Etí Ọba TV.